dédé àsìkò yìí ẹ̀yin ènìyàn mi nílé lóko lọ́jà àti níbi iṣẹ́ pẹ̀lú ẹ kú dédé àsìkò yìí ṣàlàáfíà la wà ẹ kú sinmi àná mo kí yín káàbọ̀ sórí Orísun lórí Miliki Express Monday lọ́jọ́ Monday lónìí jẹ́ ọjọ́ ajé ọjọ́ iṣẹ́ ọjọ́ owó ajé ògúngún oníṣọ̀ bòkun gbogbo alárajẹ jẹun lónìí lágbára láwùrà bí nítorí pé wẹ́rẹ́wẹ́rẹ́ nìkan jẹlé wàràwàrà lè ra bogi ọmọ ẹ̀ta ní kọ́kọ́ mọ̀ ń tà kí gbogbo ẹranko ẹgbẹ́ ẹ̀ tó tà lágbára Ọlọ́run ọba ajé awàwárí owó awàwárí àní báráyé fọwọ́ tí ojú tẹ bá fi ń wòwò ò ní fọ́ lágbára Ọlọ́run ọba bẹ́ẹ̀ ni etí tẹ fi ń gbọ́ wa kò ní di Ọláyẹmí Lawal lórúkọ títí mi ń jẹ́ atọ́kùn yín lórí ètò mo wá ṣèlérí fún yín pé àjọ máa gbádùn ara wa dáadáa lórí ètò lónìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé Miliki Express Monday a máa ń gbé àwọn gbajúgbajà òṣèré onítìátà wá tí a máa jọ ń fọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lágboolé tíátà àti àwọn upcoming àti àwọn stars tá a máa ń gbé wá fún yín a tún máa ń jẹ́ kó yé wa àwọn móvì tó fẹ́ jáde àti àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àbí tó ti ṣẹlẹ̀ sẹ́yìn lágboolé tíátà tí kò yá máa fi ń hàn wá ká tó tẹ̀síwájú lórí ètò ẹ má gbàgbé wọn lálejò pàtàkì lórí ètò lónìí àmọ́ ká tó tẹ̀síwájú ẹjẹ́ àdélé agbára náà. My country people, yes, them go talk, them just the parambulate. So story heavy, Nepa no bring light, Nepa no bring light, generator whatever, generator whatever, plenty greedy man for there, take a project, forget it, forget about the big things, say make we talk about the small things, forget about the big things, say make we talk about the small things, Agbada, jangbaja, ulabada, agbada, jangbaja, ulabada. You are where they bless me, amen. Say you go bless you too, amen. Bless your papa, oh, amen. Bless your mama, oh. You are where they bless me, amen. Say you go bless you too, amen. Bless your papa, oh, amen. Bless your mama, oh, yeah. See me, I see you, yeah. Badura for me, yeah. Loke, oh, baba. It's a big situation. They pack our money, take it to other nation. Invest for your country, make it a better place. Spend the money for your country, make it a better place. Forget about the big things, say make we talk about the small things. Forget about the big things, say make we talk about the small things, Agbada, jangbaja, ulabada, agbada, jangbaja, ulabada. I go obodo ibo, I go the hurry to come back, and when I come back, I go the hurry to go back. Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ètò Miliki Express Monday ṣé àgbàgbé lẹ́ẹ̀kọ́ ká tó lọlé agbára mu ní àlejò mi ń bẹ́ńlẹ̀ agodo upcoming ni wọ́n producer ni wọ́n máa storm orí sinimá àgbéléwò yín orí TV yín láìpẹ́ yìí tó jẹ́ wípé èmi ti máa ń wò wọ́n ti pẹ́ nítorí pé omidan tó rẹwà tó mọ̀ kan tó ń ṣe tó mọṣẹ́ iṣẹ́ tàgé iṣẹ́ sinimá àgbéléwò yìí wọ́n mọ̀ dáadáa orúkọ àlejò mi ni
ọmọ Kẹ́hìndé Dayọ̀ Kújọrẹ̀ aka olórí kékeré. Olórí Kújọrẹ̀ fẹ́ pè yín lólórí Kújọrẹ̀ nítorí pé orúkọ yẹn ṣe rẹ́gí ara yín. Ẹ bá mi káwọn aráalé. Ẹ kú dédé wòye o. Orúkọ tèmi ni Kẹ́hìndé ọmọ bàbá Kújọrẹ̀. Mo nífẹ̀ẹ́ láti máa pè ní ọmọ bàbá Kújọrẹ̀ torí pé bàbá ńlá ni kí ni bàbá tèmi. Ẹ ṣé. Ṣé ń gbọ́? Wọ́n ní bàbá ńlá ni bàbá tàwọn, ṣé bàbá tèmi wá ní bàbá kékeré? Bàbá ńlá ni bàbá ti tèmi náà o. Àlejò mi ọmọ Kẹ́hìndé Dayọ̀ Kújọrẹ̀. Dayọ̀ Kújọrẹ̀ táwọn èèyàn bá ń gbọ́, táwọn aráalé bá ń gbọ́ Kújọrẹ̀, a máa kọ́ wọ́n lóminú, wọn a máa wò pé Kújọrẹ̀ ẹlòmíràn ìlú wo ni Kújọrẹ̀ sì wá, aṣọ Oǹdó náà ti wá ní àbíjẹ́. Orúkọ yẹn níbo torí Kújọrẹ̀ ṣé Ìjẹ̀bú lẹ ti wà? Ṣé lóògùn ni? Wọ́n ti ń lo nǹkan o. Ẹ máa ṣọ́ra fún wọn, wọ́n ti ń lo nǹkan. Nice one. Ṣé kọ́ orúkọ Yorùbá àti àwọn ìlú tó ti wá ni? Àmọ́ àwọn orúkọ kan wà nílẹ̀ Yorùbá yìí tó jẹ́ pé tèmi bá gbọ́ bíi kí n gbọ́ Adénúgà. Orú àwọn orúkọ yẹn. Àwọn orúkọ ńláńlá. Orúkọ yẹn Ìjẹ̀bú ló bá lọ. Ẹ̀já náà. Ìjẹ̀bú gbó làwa ti wá. Ṣé ń gbọ́rọ̀? Ìjẹ̀bú gbó àti Ìjẹ̀bú ṣé ó yàtọ̀ síra wọn? Kò yàtọ̀ torí bó ṣe sọ pé ẹja náà mi sọ pé ẹja náà mo ní ẹja náà. Yorùbá máa sọ pé ẹja náà. Ẹja náà lè máa sọ kò ṣe pé ẹja náà tẹ̀sán yẹn ó túmọ̀ sí pé mi ò gbà ó dẹ̀ gbà nítorí pé Ìjẹ̀bú gbó lẹ ti wá, Ìjẹ̀bú ni yín, mo gbà ẹ pàtẹ́wọ́ fún mi. Ẹjọ́ má bínú. Tí mo ṣe gbà ìbò mọ̀ pé àwọn aráalé mi náà wọ́n á ti mọ̀ pé Ìjẹ̀bú ló ti wá nítorí pé orúkọ yín yẹn orúkọ tí mi láṣìírí ni. Wọ́n bá ti gbọ́ Kújọrẹ̀ wọ́n á ti gbà Ìjẹ̀bú lórúkọ ẹ̀ ti wá. Ìjẹ̀bú alárẹ̀. Ǹjẹ́ lè kí oríkì Ìjẹ̀bú fún wa? Ẹ kí oríkì Ìjẹ̀bú. Mo fẹ́ kẹ́ kí oríkì Ìjẹ̀bú kẹ́ ó dáa ẹ kí àwọn aráalé pẹ̀lú Ìjẹ̀bú pẹ̀lú èdè Ìjẹ̀bú. Kò ṣe pé mi ò fẹ́ kí ara mi ní Ìjẹ̀bú bọ́ mo kọ̀ wò pé tá bá ṣe báyìí kan ẹ mọ̀ pé jì rẹ lè ní. Ẹ dúró náà ẹ ṣe máa kí oríkì èjì rẹ fèmí àmọ́ ẹ kọ́kọ́ kí àwọn aráalé àwọn olólùfẹ́ yín tó ń wò yín ẹ kọ́kọ́ kí wọn pẹ̀lú èdè Ìjẹ̀bú. Kálá ti wá sọ bẹ́ẹ̀. Ẹ̀yin aráalé mo tọrọ gáfárà àlejò mi ò mọ èdè Ìjẹ̀bú Èkó náà bí wọn sí Ìjẹ̀bú. Ó dá ẹ̀ẹ̀mẹ̀dẹ̀ àti gbọ́ ẹ̀ẹ̀lẹ̀kì Ìjẹ̀bú àti gbọ́ ọ máa ń sọ kinní kan tó wà pẹ̀kúlẹ̀ àmáwọn Ìjẹ̀bú mọ́ oríkì Ìjẹ̀bú wípé Ìjẹ̀bú máa ń ṣe. Ǹjẹ́ ẹ lè sọ fún wa pé kinní nǹkan báyìí ni náà máa ń sọ mọ́ Ìjẹ̀bú tó máa ń so pọ̀ mọ́ oríkì wọn? Ṣé ń ṣe pé Ìjẹ̀bú láwọn? Ìjẹ̀bú láwọn àbí? Ìjẹ̀bú ò láwọn. Ẹ̀yin lẹ́dẹ̀ wá mọ̀ torí Ìjẹ̀bú ni yín tó bá jẹ́ pé Ìjẹ̀bú láwọn ẹ̀yin náà lè máa mọ̀. Àmọ́ àwọn èèyàn wọ́n máa ń sọ kinní kan pé iwájú Ìjẹ̀bú owó lára oríkì ilẹ̀ yín ló wà. Wọ́n á ní ẹ̀yìn Ìjẹ̀bú owó, ẹ̀gbẹ́ Ìjẹ̀bú àtọ̀tún wọn àtòsí wọn owó ni. Wọ́n á ní pé ìgbẹ́ Ìjẹ̀bú gangan owó. Gbogbo ara Ìjẹ̀bú kìkìdá owó ni. Wọ́n ní èmi ò wá tiẹ̀ wá rí Ìjẹ̀bú tí ò lówó lọ́wọ́ rí o. Ẹ bá ti sọ yẹn tẹ́lẹ̀ kí n túnra ṣe. Ẹ̀yin Ìjẹ̀bú lẹ máa ń náwó dọ́là kóyìnbó tó dé ẹ̀ ní pàtẹ́wọ́ fún un. Ẹ bá sọ yẹn tẹ́lẹ̀ kí n túnra ṣe. N jókòó bí àwa tó lówó gangan àwa dọ́là. Ẹ ṣe báwo lẹ ṣe rí sí? Ó yá ẹ má ì tí ṣàkọjìnà ẹ kí oríkì èjì rẹ. Èjì rẹ? Èjì rẹ ará àsokùn. Wíníwíní lójú orogún. Èjì wọ̀rọ̀ lójú ìyá ẹ̀. Ọ̀bẹ kìsìbẹ́kẹ́ṣẹ́ ọmọ tó wọlé alákìsà tó sọ alákìsà tó ní bá aṣọ. Ẹ ṣé. Fún mi kí n bẹ̀rẹ̀ lé kí mi kí n padà lẹ́yìn ẹ̀. Ó pọ̀. Ẹ gbìyànjú kọ́ọ̀bù ẹ gbìyànjú tí bá bí ọmọ mi gan kékeré gan ó lè kí n tẹ̀sán yìí. Mo pé kákòókò máa lọ ni. Oríkèjì rẹ tó jẹ́ pé ó pọ̀ níbi tẹ̀sí mu àbí. Ó pọ̀. Ẹ̀yin ará ilé wọn gbìyànjú ráńpẹ́. Bọ́ọ̀ bá tiẹ̀ mú oríkì ilẹ̀ wọn tán mú oríkì ìlú wọn wọ́n lè kí oríkì nǹkan tán jẹ́ oríkì ara wọn oríkì ìbejì gbogbo ẹ̀yin ìbejì ṣé wọ́n kì í sórí yín wú nílé. Wọ́n máa wú.
kó ṣàfọwọ́ gbámú kó má lọ wú jù. àlejò mi olórí kékeré ọmọ Kẹ́hìndé Dayọ̀ Kújọrẹ̀, kí ni nǹkan tó sún yín dèdí iṣẹ́ yìí? Iṣẹ́ tíátà, iṣẹ́ ìtàgé tẹ̀ ń ṣe, kí ló sún yín dèdí ẹ̀ gangan? Ó yẹ kẹ́ mọ̀ pé olórin ni dáàdì mi, right? Okay, ara alẹ́ o, juju musician ni dáàdì o, Dayọ̀ Kújọrẹ̀ juju lọ́mọ azin. Kò sẹ́ni tí ó yẹ kẹ́ ti mọ sọ̀kọ̀ ní ijó mi bímbímbím, ṣòkòtò mi tutù lápòpọ̀ ẹ má jẹ́ léwo. So nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ kọrin yẹn délẹ̀ nù, yìí tẹ́kọ̀ láti ẹ kọ́ délẹ̀. Ẹ kọ́. Ṣòkòtò mi tutù lábẹ́ ara mi wà nọ́nà. Mo bá ló kọrin yẹn. Àwọn ni my darling don't forget about the tutu part that you promised me, fún mi ní tọ̀yìntọ̀yìn ẹ̀dẹ̀ lẹ́ẹ̀fẹ̀ṣù láàbùlé bàbá rẹ̀ ń tagbó ìyàwó rẹ̀ ń tó gógó àwọn lọ́kọ̀ ókè ẹ̀ mọ́ lágbára. Àwọn ni ẹ yára lé ọmọ Dayọ̀ Kújọrẹ̀ gangan ló wà ní agodo pẹ̀lú mi lọ́jọ́ títù ní olórin ní bàbá tó bí yín lọ́mọ. Mọ́mì yín kọ́ irú iṣẹ́ wo làwọn yàn láàyò? Iṣẹ́ wọn pọ̀ bọ́ gbogbo ẹ̀ inú entertainment náà ni wọ́n kọ script wọ́n produce kò sí nǹkan tó lè ṣe, kò sí crew tó lè ṣe, gbà mí gan wọ́n tún máa act. Mo rántí pé láti kékeré bíi 2002 kò ṣe pé mo kéré náà bẹ́ẹ̀ o, at least mo ti wọ secondary school tí mọ́mí wọ́n máa ṣàkó àwọn oní eré ìtàgé, wọ́n máa gbé kámẹ́rà báyìí, gbé gbogbo ẹ̀ báyìí, action cut kíní kan. Wọ́n tọjọ́ kan tí mọ́mí ní pé ó yá dúró síwájú kámẹ́rà sọ pé àǹtí Rúkà orí wọn tó ń yọjú níbì kí wọ́n tó ń ṣe kíní kan, èmi náà wá dúró síbẹ̀ àti ọba ṣàṣe cut retake. Mo ṣàwò pé iṣẹ́ yìí o èmi máa ṣe, mo máa ṣe tó yẹ pé gbogbo àgbáyé máa mọ̀ mí nínú ẹ̀ gangan. Àti ìgbà yẹn ló ti wọ̀ yín lójú, ló ti ranjú mọ́ yín. Mo dẹ̀ mọ̀ kíní kan mọṣẹ́ tíátà tó bá ti wọnú ẹ̀jẹ̀ èèyàn wọ́n ń sọ operation ẹ̀ wọ́n ṣe surgery fún o, wọ́n lè rí ṣe. Ó ti wọlé nìyẹn because ẹni yẹn ó máa gbé wọ̀ bí ẹ̀wù, ó ti wà nínú ẹ̀jẹ̀, kò ṣe flush dànù, ó ga jù. Ó ga. Ẹ ní àǹfààní tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ò ní. Àǹfààní tí mò ń sọ ni pé ẹbọ́lá lè ní wọ́n bí yín sídìí iṣẹ́ yìí ni. Èmi ò bá tiẹ̀ béèrè kan lọ́wọ́ yín tẹ́lẹ̀ pé ṣé àwọn òbí yín gbà ó yọ̀ǹda fún yín láti máa ṣiṣẹ́ tẹ̀ ń ṣe. Àmọ́ gbà tó ti jẹ́ pé ẹbọ́lá ń lé báyìí, àwọn mọ̀ wípé gbágbágbá náà máa gbárùkù tì yín náà máa wà lẹ́yìn yín nítorí pé bá àǹfààní tẹ̀yìn ń jẹ àǹfààní ẹ̀ yìí, àwọn ẹlòmíín wà ń bẹ̀ tó yẹ pé wọn ò rí, ó dẹ̀ ń wù wọ́n, àmọ́ àwọn òbí wọn ò fún wọn láyè. Nígbà tó dẹ̀ ń sọ ọmọ nǹkan ọmọ wọn lè lọ tipátipá, àwọn òbí wọn ò yọ̀ǹda fún wọn. Àwọn míì gan òbí wọn kọ̀ wò pé nígbà tí kí la wá fẹ́ ṣe sí, nígbà tó ti ní nǹkan tó ń fẹ́ ṣe nìyẹn, àṣà ń lọ ọmọ burúkú fẹ́kùn pàjẹ́. Nǹkan tó kàn máa wò ní ẹja àfilẹ̀ ẹjọ́ lọ ṣe kò ṣe pé bóyá ó dùn mọ́ wọn nù. Àmọ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé iṣẹ́ yìí àwọn èèyàn fi ń ṣe ohun rere káàkiri tó jẹ́ pé gbogbo àwọn èròǹgbà àwọn òbí wọn wọ̀nyí náà wọ́n ti ń yàtọ̀ sí ti tàtijọ́. Ọpẹ́ ni fọ́lọ́run. Ibi tọ́rọ̀ tí yín dá sí yìí, ibi tí òbí tí yín gbé so yìí, ilẹ̀ ọlọ́ràá ni. Ilẹ̀ ọlọ́ràá ni kò ní sí wàhálà fún yín kankan bó ti ń wù kó mọ̀. Láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà yìí, láti tó bí sinimá mélòó tẹ́ ti kópa nínú ẹ̀? Sinimá àti eré sinimá àti ti àgbéléwò gbogbo ẹ̀. Sinimá àgbéléwò ti Yorùbá, ẹ jẹ́ ká sọ ti Yorùbá báyìí. Ti Yorùbá. Nítorí mo mọ̀ pé gbogbo ẹ̀ lẹ́ ń ṣe, ẹ̀ ń ṣe ètò olóyìnbó, ẹ̀ ń ṣe Yorùbá. Ọ̀nà kan wọ́jà, ọ̀nà kan wọ́jà tó bá jẹ́ ti Yorùbá nìkan á tó 20, pé Yorùbá nìkan tó dá dúró á tó 20. Ogún ló ń jẹ́ 20. Ẹ ti gbìyànjú. Kí la fẹ́ ṣe? Ẹ ṣe lè dárúkọ fún wa tá bá ní kàkà ní méjì mẹ́ta. A lè dárúkọ. Ẹ dárúkọ díẹ̀ fún wa nínú ẹ̀tẹ́lẹ̀ rántí. Ṣé lẹ́yìn ìsìn àbí nísìn? Nísinsìnyí báyìí àìsàn fáwọn aráalé àwọn olólùfẹ́ yín wò yín, àwọn náà ti wò yín, wọ́n ti rí yín. Ẹ dárúkọ méjì. Ọmọge Benin Mẹ́sáyé Ìgbè ló ṣe. Ọmọge Benin. Ẹ̀ta Òkò tó yà Ìmàkù ló ṣe. Tuntun tó yà Ìmàkù tó Ẹ̀ta Òkò méjì ló wà. Ẹ̀ta Òkò méjì ló wà. Ẹ̀ta Òkò méjì ló wà. Ti Tóyìn Àyìnmákù tó ti ṣe mẹ́ta. Èwo lẹ tún kópa nínú ẹ̀tẹ́lẹ̀ rántí? Bámilẹ́rìn. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
àlejò mi nínú ẹ̀ta òkò kí ni ibùlẹ̀ tí kópa kí lẹ ṣe gangan nínú ẹ̀ta òkò? Gẹ́gẹ́ bẹ́ ṣe sọ lẹ́ẹ̀kan Tóyìn Àyìnmákù 3 ló ṣe. So èmi ni àbúrò, that's ọmọ kẹrin inú ilé. Èmi ni àbúrò wọn pátápátá. Okay, àbúrò Tóyìn Àyìnmákù àwọn aráalé náà àti àwọn tó ti wẹ̀ta òkò rí wọ́n á ti máa bẹ́ ṣe ń sọ yìí wọ́n á ti máa ka yín wọ́n á ti máa wò pé òótọ́ ni kíní kan. Nínú ọmọge Bìíní èwo lẹ ṣe kí lẹ ṣe nínú ẹ̀? Ṣe wọ́n pé Mercy Aigbe kí lórúkọ yín nínú ẹ̀? Mi ò rántí tí 2009 ní. Ọjọ́ ti pẹ́. Ọjọ́ ti pẹ́. Mercy Aigbe mo ṣàrántí pé mi wà lára àwọn ọmọ school tó jẹ́ pé àwa la máa ń fi ṣe yẹ̀yẹ́. Mọ̀ pé ó máa ń múra rádaràda nínú fíìmù yẹn. Àwa la máa ń fi ọmọge Bìíní yẹn gangan ṣe yẹ̀yẹ́ tá a máa wò pé kí leléyìí wọ̀. Àwa ṣá la máa ń wora wa bẹ́ẹ̀ nípa àwa ti múra tán. Àwa lọmọ tó da. Òun ló àwa la máa ra mú jù school. Ó ta bẹ́ẹ̀. Àbá ti ní kàkà báyìí ìjọ tẹ̀ ti ní sinimá tẹ̀yìn gangan fún ara yín ti ṣe síta. Bẹ́ẹ̀ni ẹyọkan. Ẹ ti ṣe sinimá ẹyọkan síta. Tó jẹ́ pé èmi gangan fúnra mi ni mo ṣe. Kí lórúkọ sinimá yìí? Àdéhùn ló ń jẹ́. Ká tó póṣù kan sí ọ̀sẹ̀ mẹ́ta ń sì ó máa jáde. Okay, ó sì ń bọ̀ lọ́nà ni kò tí jáde sinimá Àdéhùn. Ẹ̀yin lẹ ṣe, ẹ̀yin lẹ kọ́, ẹ̀yin ló lórúkọ tán, ẹ̀yin lẹ dẹ̀ ṣe agbátẹrù ẹ̀, ẹ̀yin lẹ produce ẹ̀. Ṣé wàá mọ̀wé báyìí? Wọ́n máa ń sọ ojú máa ń tì mí. Ẹ mọ̀wé o. Ẹ try. Ẹlẹ́ṣẹ̀ agbátẹrù sinimá Àdéhùn tó máa jáde láìpẹ́ ìlẹ́nu lọ́lọ́ yìí. Kí ni sinimá Àdéhùn dá lé lórí? Ẹ mọ̀ àwọn ọkùnrin míì wà lóde ìsìn yìí. Àgàgà àwọn ẹni tó bá ti dàgbà tó dẹ̀ ti lówó dáadáa tó feel pé àwọn ò fẹ́ kí obìnrin kan wá dúró tì wọ́n pé èmi nìyàwó ẹ̀ ibo ló ti ń bọ̀ ibo ló. So wọ́n prefer pé bóyá kọ́kọ́ wọ ọmọ kan tí ò ní lárí kan níbì kan kọ́kọ́ fún lóyún kọ́ gbọ́ ọmọ ẹ̀ kọ́ lọ jọ ọmọ sí ìlú òyìnbó. Àlejò mi ọ̀rọ̀ pọ̀ níbi tẹ́ ẹ bá dé yẹn mo fọwọ́ àtọmọdé yín lẹ́nu ẹ jáde lágbára náà tá a bá padà dé a gbé níbi tá a ti dá dúró. Àbọ̀. My lady, oh my lady, baby, star boy. Oh na 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 na, my lady, oh my lady, my baby, oh my baby. More than you can, baby. You want you more fair. I will be there for you, love you, my girl. I'm a lord, I'm a You're the kind of girl that any man would want to. You're the kind of girl that anyone would be. If every you're my baby, you're my baby, oh baby. If every you're my baby, you're my baby, oh baby. I wanna make you my wife. I wanna see you beside me every day of my life. When I'm feeling lonely, just stay by my side, 'cause I'll be there for you. Spend my time all for you. What I have is all for you. Shoot them my body, Lord. Shoot them my defense. Shoot them my body, Lord. Shoot them my defense. Would you love me to the end? Stay by me all night. Love me to the end. Stay by me all day. More than you can, baby. You want you move fair. I will be there for you. Love you, my girl. I'm a lord, I'm a You're the kind of girl that any man will want. Ẹ káàbọ̀ padà sórí ètò Miliki Express Monday. Fáfàní ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa. Dayọ̀ Kújọrẹ̀, ọmọ Kẹ́hìndé Dayọ̀ Kújọrẹ̀ ló wà nílé agodo lónìí. A sọ̀rọ̀ nípa sinimá tí wọ́n ti ṣe tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ tó ń kanlẹ̀kùn lọ́wọ́lọ́wọ́ báyìí sinimá Àdéhùn. Mo sọ fún yín lẹ́ẹ̀kan ká tó lọ sílé agbára mo bi pé kí ni Àdéhùn dá lé lórí kan pàtó. Bí mo ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan ẹ mọ̀ pé àwọn ọkùnrin míì wà lóòótọ́ tó jẹ́ pé wọn ò fẹ́ kóbìnrin máa sọ pé òun nìyàwó wọn àbí kó fẹ́ máa ráìdì wọn kó fẹ́ máa bẹ̀rẹ̀ àwọn questions kan. So ó kàn fi pé kóun ọmọ kékeré kan tí ò tiẹ̀ ní lárí kó bímọ fóun kó dẹ̀ gbọ́mọ lọ sí lóyìnbó basically nǹkan tó wà bẹ́ẹ̀ ni. Àdéhùn nǹkan tàdéhùn dá lé lórí nìyẹn. Àdéhùn tó wà láàrin òun àti ọmọ kékeré náà. Ṣé yẹyin àwọn bàbá tó máa ń ní owó yẹn. Kò ń ṣe pé bóyá ó fẹ́ fẹ́ ọmọ yẹn. Kò fẹ́ o. Ok wá bímọ fún mi. Tó bá ti bímọ torí ìyá wa tó wà nílé màá gbọ́mọ ẹ lọ sí ìlú òyìnbó àbí. No kò fẹ́ níyàwó nílé.
kò fẹ́ kó máa jẹ́ kò fẹ́ wà vulnerable sóbìnrin kankan. Ó ti yé mi. Kò fẹ́ níyàwó sílé rárá. Ó ti yé mi. Kò fẹ́ àwọn ibi táwọn lajú dé. Àwọn ò fẹ́ níyàwó lé. Wọn ò fẹ́ èèyàn tó máa wà lọ́rùn wọn pé níbo lẹ ti wọ́n ń bọ̀. Kí lẹ wá ń ṣe. Níbo lẹ wá wà. Wọn ò fẹ́ gbogbo àtàṣe gbogbo. Mo sọ pé mọ̀wé lẹ́ẹ̀kan sẹ́. Wọn ò fẹ́ gbogbo àwọn àtàṣe yẹn. Nítorí ẹ̀ náà fẹ́ wọ́n ọmọ kékeré kan. Tí ò ní lè lajú. Àwọn dàbí ejò tó kàn wáyé lásán tí ò ní pa. Torí ẹ̀ náà ṣe wò pé káwọn bímọ káwọn lọ́mọ láyé. Káwọn ọmọ kékeré kan tí ò ní dààmú wọn, tí ò ní fún wọn lọ́rùn. Ìyára iléeṣẹ́ gbọ́ ẹ máa fojú sọ́nà fún sinimá àbí sinimá àlejò mi ọmọ Kẹ́hìndé Dayọ̀ Kújọrẹ̀. Kíní kan gbé mi nínú. Kíní yẹn máa ń gbé mi nínú láti ìgbà tí mo ti máa ń wò yín. Nítorí pé bẹ́ẹ̀ ṣe rí mi yìí mo máa ń wò yín lórí sinimá. Tí mo dẹ̀ ṣe máa ń wò yín yẹn ni mo máa ń wo ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa tá a ní lágboolé tíátà. Nǹkan kan tí mo rí lára yín tínú mi fi máa ń dùn ni mo rí lára Àrùgbá tínú mi fi máa ń dùn, ni mo rí lára Mìmíánò tínú mi fi máa ń dùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Amútàbá wa ní kàkà ní méní méjì àlèkà púpọ̀ nínú àwọn sẹ́ẹ̀tì tí mò ń kà yìí tí mo máa rí wípé wọ́n jẹ́ èèyàn dúdú tó dẹ̀ sì mẹ́ńtẹ́ẹ̀nì dúdú wọn dénú lẹ́nu. Ókè bí mo ṣe ń bá a lọ yẹn wò pé níbo mo fẹ́ sórí ọ̀rọ̀ mi kan. Ọmọ Kẹ́hìndé Dayọ̀ Kújọrẹ̀ tí wọn náà bá wà àwọn èèyàn tí mo dárúkọ yìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ pé èèyàn dúdú ni wọ́n. Láti ọjọ́ tá dẹ̀ ti mọ̀ wọ́n èèyàn dúdú náà la mọ̀ wọ́n sí, wọn ò tí ì yàtọ̀. Àmọ́ púpọ̀ nínú àwọn òṣèré onítìátà ló wà lóde òní tó jẹ́ pé tá a ṣe mọ̀ wọ́n nígbà yẹn kọ́nà wà báyìí wọ́n ti yàtọ̀ àfi ìgbà tán lo ewé àlùpàídà wọ́n ti yàtọ̀. So èmi kí nìyẹn máa ń kọ mí lóminú pé kí ló fà á nítorí pé eré ìtàgé yìí jẹ́ǹgẹ́rẹ́ yìí náà ṣe mọ̀ eré sinimá yìí eré tí ó jẹ́ pé make believe ni nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ láyìíká wa tó ṣẹlẹ̀ láyé náà la fi ń ṣe eré jáde tá à ń tà síta. Ṣé ìgbà tó yẹ pé n tó ṣẹlẹ̀ láyé la fi ń ṣeré ṣé àwọn èèyàn dúdú sí láyé ni ṣé ẹ lè wo fíìmù míì tẹ́ pé ẹ̀ ní rọ́mọ pẹ̀yọ kan bá ẹ̀ ní rí èèyàn dúdú ọyọ kan báyìí bẹ́ẹ̀ gbogbo obìnrin tó bá lò nínú sinimá yẹn pátápátá látòkè délẹ̀ pupa náà máa jẹ́. Kí ló dé tí ló fà á nígbà tí a ní àwọn ọmọ dúdú náà ní industry tó ń lè ṣiṣẹ́ àwọn ẹlòmíì ṣe bẹ́yìn tí ẹ̀ ṣì wà ní limelight. Àwọn míì wà tẹ́ pé wọ́n dúdú wọ́n rẹwà wọ́n dùn wò wọ́n dùn bá ń lé ṣùgbọ́n bóyá nítorí complexion wọn àárín wọn àmọ́ wọn o. Àwọn máa ń sọ kinní kan lágboolé tíátà wọ́n á ní pé kámẹ́rà romance wọn ṣé bẹ́ẹ̀ ló rí gẹ́gẹ́ bí èrò tí yín. Èmi ò lè dáhùn pé ìbéèrè pa nǹkan tó ṣe ń pàwọ̀dà yẹn náà o. Àmọ́ kí lè ròyìn sí. Oníkálukú ní reason tiẹ̀ ṣùgbọ́n èmi ń tèmi o tí bá lè dúdú ju bí mo ṣe wà yìí lọ mo tún máa nífẹ̀ẹ́ sí. Nítorí ní gbogbo àgbáyé ló máa ń kọ àwọn ọmọ Nàìjíríà ní aláwọ̀ dúdú black. So tí bá fẹ́ lọ sí ìlú kò sí ìlú tí mo fẹ́ dé tí mo lè fẹ́ portray white black ni mí kò síbi tí mo dé tọba tí baby I love your complexion where are you from mi ò ní sọ pé hey thank you I'm from Nigeria ma ní thank you I'm from Nigeria kọ́ mọ̀ pé Nigeria ni mo pè mi ò sọ Nigeria no Nigeria so èmi nífẹ̀ẹ́ ara mi báyìí mi ò lè dáhùn nǹkan tí gbogbo wọn ṣe ń change skin wọn oníkálukú ní reason fún nǹkan tiẹ̀. Nǹkan tẹ̀sán yẹn ní pé tẹ́ bá lọ sílùú òyìnbó tó bá níbo lẹ ti mọ̀ Nàìjíríà lẹ ti wá pé ọmọ dúdú nìyí ó wájà kí n rántí orin kan ẹ bí mi pé báwọn náà yẹn kan. Báwo ni. Pé dúdú la dúdú o ọpọlọ wa ò dúdú o ọmọ Kẹ́hìndé dúdú la dúdú o inú wa ò dúdú o ẹ̀yin ọmọ dúdú wa o ẹ jẹ́ parapọ̀ lọ́kàn ṣoṣo. Ẹ̀yin èèyàn wa nínú ilé dúdú la dúdú inú wo dúdú ọpọlọ wa ò dúdú tá a bá dúdú kò síbi tí tá a bá rí pé torí a dúdú ìyẹn kò ṣe kọ́kọ́ o kò síbi tá a lè gbé dúdú wa wọ̀. Ẹ jẹ́ kí a wà proud of complexion tọ́lọ́run fún wa. Ẹ jẹ́ kí a gbé àṣà ìṣe àti heritage because dúdú yìí heritage wa ni ẹ jẹ́ àgbé láwùjẹ
ẹ jẹ́ àgbé lárugẹ nǹkan tá à ń sọ òun náà ló hàn lára yín nítorí pé ẹ jẹ́ obìnrin tó rẹwà tó ṣe kò sẹ́ni tó máa rí yín tá sọ pé òun ò rí ọmọge so inú mi wá dùn pẹ̀lú èrò yín lórí ọ̀rọ̀ tí mo sọ pé tẹ́ bá tún lè dúdú jù bẹ́ẹ̀ lọ gan ẹ tún máa dúdú jù bẹ́ẹ̀ lọ nítorí pé kò ń ṣe gbogbo àwọn ìpèsè torí ọkùnrin ni àbí torí iṣẹ́ àmọ́ wọ́n á rí i pé gbogbo ẹ̀ ó wà lọ́wọ́ èèyàn gangan nǹkan tí kálukú bá fẹ́ òun ló ń ṣe àmọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá nítorí pé mi láìkí láti máa gbé àṣà wa láwùjẹ mo nífẹ̀ẹ́ sí púpọ̀ nítorí ẹ̀ lọ́rọ̀ yẹn fi máa ń mú un wò pé kí ló lè máa ṣẹlẹ̀ mọ̀ pé ẹ̀yin tún wà oko eré lẹ sí ń bọ̀ ń bí bóyá ó ní nǹkan tẹ̀ ń dojú kọ ní oko eré tí àwa ò mọ̀ táwọn aráalé ò mọ̀ bóyá ó ní bí àdójúkọ ó lè jẹ́ bí àdójúkọ bóyá wọ́n máa ní pé tẹ̀ bá ti pupa o a lè lò yín o bóyá tẹ́ bá wá ẹni tó dúdú ńkọ́ àwọn olófẹ́ ṣe ṣọ́ máa wá ẹni tó dúdú ni. yes àwọn characters mi wà tó jẹ́ pé wọ́n máa wò pé ọmọ dúdú làwọn fẹ́ fún iṣẹ́ yìí wọ́n ní pé nǹkan téèyàn bá jẹ kò ní ṣàn lórí iwájú èèyàn kò ní ṣọ̀kan jẹ́ yẹn so àwọn nǹkan mi ò tiẹ̀ gbọ́ bí tó ti sọ pé èèyàn pupa ló gbọ́dọ̀ lò bóyá tí òbí ẹ̀ bá pupa ẹni tó fẹ́ fi jẹ́ kó jẹ́ òbí ẹ̀ kó pupa wọ́n máa wò pé tó bá lo pupa méjì kan wá fi dúdú sí wá wò pé kí ló ń ṣẹlẹ̀ lọ́ fi máa mú èèyàn pupa síbẹ̀ but àwọn cultures wa basically wọ́n máa like kéèyàn dúdú kọ́mọ dúdú dáadáa ẹ mọ̀ pé tó bá dúdú tó bá make up tó bá ṣe àwọn culture tó ṣe àwọn irú àwọn fine tẹ́ ṣe sórí yìí ẹ mọ̀ báwọn èèyàn ṣe máa ń fine ni. ojú tì mí ó ní irun mi fine. ok ẹ mọ̀. mi ò mọ̀ àfi bẹ́ẹ̀ ṣe ń sọ yìí alẹ́ ṣe irun mi fine. ó fine. ó ga jù. mo nífẹ̀ẹ́ sí. ẹ sọ̀rọ̀ débì kan ẹ sọ̀rọ̀ culture ṣé ẹ lè ṣe yàtọ̀ sí sinimá àgbéléwò modern ṣé ẹ lè ṣe sinimá àgbéléwò culture. péré mi lè ṣe. kó má yà yín lẹ́nu kó ṣe gbogbo èèyàn ló lè ṣe. ọmọ Yorùbá ni kàn fẹ́ máa gbéraga ni. ọmọ Yorùbá ni yín ọmọ Ìjẹ̀bú ni yín ẹ ṣeré fún mi fa. ẹ ṣeré fún mi fa. ṣé máa yọ owó ni mo sọ ẹ ṣe culture. ṣé máa yọ owó. ẹ láìkì owó ẹ ṣeré fún mi àwọn olólùfẹ́ yín náà àfi mọ̀ nǹkan tẹ́ ẹ lè ṣe ibi tẹ́ kù sí nǹkan tẹ́ ẹ lè nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré orí ìtàgé àbí eléré sinimá àgbéléwò lóde òní náà wà tẹ́ pé wọ́n lè ṣe modern dáadáa wọn lè ṣe culture ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́ ó lè ṣe culture dáadáa bọ̀ kò lè ṣe modern tó ń ṣe pé méjèèjì náà wọ́n máa ṣe bọ̀ ẹ máa mọ̀ wípé nínú culture àti modern ẹni yìí gùdù sí ibi ìbàlẹ̀ ni ìdá sí. àmọ́ àwọn ẹlòmíì àti culture àti modern kò séyìí tí wọn ò lè ṣe. tá a bá wà wò ó à ń padà bọ̀ ńbẹ̀ nítorí pé ẹ máa ṣeré fáwọn olólùfẹ́ yín tó máa rí yín wò bí ìran gidi. tá a bá wà wò ó lágbolé tíátà láti ìgbà tẹ́ ti bẹ̀. tẹ́ bá ní ká sọ fún wa ní méjì ta ni ẹ̀ ń wò tó ń motivate yín tó jẹ́ gẹ́gẹ́ bí èèyàn tẹ́ ń wò àwòkọ́ṣe ẹ̀ nídìí iṣẹ́ tíátà. Bí role model. Mi ò ní èèyàn kan ní pàtó because èmi believe ni pé photocopy there's nothing like kò jẹ́ ara tiẹ̀ gangan wípé ẹni tí mò ń wò tó jẹ́ kí n nífẹ̀ẹ́ sí tíátà mọ́mì mi ni bí mo ṣe sọ lẹ́ẹ̀kan bó ṣe máa ń ṣe gbogbo ẹ̀ láti nígbà tí mo wà kékeré. Bí role model I don't think I have aside my mom ó ti tán. mọ́mì yín nìkan ni role model yín mọ́mì mi ni. ṣe gbọ́ ọmọ gidi ọmọ àtàtà wọ́n ní mọ́mì àwọn ni role model làwọn àmọ́ ó ṣàmà ní àwọn kan nílé tíátà tẹ́ ẹ gbóríyìn fún tẹ́ ẹ ń wò pé mo like ẹni yìí mímẹ́ ní ó lè má jẹ́ pé ẹ̀ ń wá àwòkọ́ṣe wọn bọ̀tẹ́ pé àwòkọ́ṣe wọn náà ṣe é wò àmọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹni pé photocopy kò dáa èèyàn kan tẹ̀ ti sọ ẹ fẹ́ sọ pé kò easy. kò easy náìsì ló sọ ó wù mí sọ mo máa wò pé kò tiẹ̀ easy kò easy rárá kò tó ń dàbí lágbájá ó lè ṣe bí lágbó ò lè rí bí lágbájá àmọ́ kí ẹ tó mẹ́nu lé ọ̀rọ̀ yẹn nítorí pé èmi ó wù mí kí n gbọ́ ẹni tẹ̀yìn ti respect lágbolé tíátà tẹ́gbẹ́ obìnrin bíi méjì tẹ̀kàn wò pé ìwọ ẹni báyìí wù mí mo láìpẹ́ ẹni báyìí ṣe é ṣe ká tó padà nítorí pé a fẹ́ lọlé agbára nísìn ẹ̀yin aráalé à ń bọ̀. Oríṣẹ́ fẹ́ mi o
and Joel Amadi, spiritual. Erekeju, ereke, erekeju, ereke, erekeju, ereke, erekeju. As I see am for myself, but the belly people just the vex. She not only them way God the bless. My brother they hustle make a flex. They want try to take my crown. Baba God go pull them down. No be saying a them to know. Only God he know. Boy I follow the matter slow. Maybe you go like to know how the thing go. Isaac St. Joel Bayaro. I mean back in the days of Ado Bayaro. I just like to take it slow. I don't like to carry low. You think say you know me so, but only God he know. Yeah, now I go to make my pay no matter what people say. Oh yeah, now all the Babylon people we want to block my way. Oh yeah, now they won't stop me, but they know I'm not afraid. Oh yeah, now oh yeah, now I just talk say make a yarn that thing with them they yarn. That thing where they pay me for my heart, they pay me where they tear me deep apart. Cause they don't want to ever see me grow. Them too bad, them they corner my show. Them born cable, born themselves no blow. But Baba God say make a carry go. I like as you they follow the matter slow. You be like say you done, they know how the thing go. Isaac St. Joel Bayaro. I mean back in the days of Ado Bayaro. I just like to take it slow. I don't like to carry load. You think say you know me so, but only God knows. Yeah, now I gotta make my pay no matter what people say. Oh yeah, now all the Babylon people we want to block my way. Oh yeah, now they want to stop me, but they know I'm not afraid. Oh yeah, I won't worry. I won't worry, no I won't worry. Yeah. Oh, it's your boy OJB. And I'm not sorry I'm on this track. Let's do this. Obodo robodo. We dey like to do jeje. Me I no like to do loud. We dey like to do jeje. We no like to do loud. You get your money, you dey work am by yourself. If they show you must face am by yourself. When it come to hustle, we dey hustle by ourselves. As we dey work, we dey put all our best. Ẹ káàbọ̀ padà sórí ètò Miliki Express Monday. Gẹ́gẹ́ bá ṣe sọ lọ lẹ́ẹ̀kan ká tó lọ lé agbára. À sọ pé kí ni àwọn èèyàn mélòó kẹtẹ̀ dárúkọ bóyá ẹyọ̀kan àbí méjì fún wa nínú àwọn èèyàn tẹ̀sẹ̀ ń wò lágbolé tíátà lóbìnrin tó jẹ́ pé ẹ̀gbóríyìn fún tẹ́ ń wò àti gbọ́ pé ẹ̀ ní role model. Ẹ̀yin fúnra yín ní role model yín torí photocopy ò easy. So bọ̀ ó máa ní àwọn kan tó jẹ́ pé ẹ̀sìn máa wò pé mo like ìwà àǹtí yìí. Mo like ìwà ọ̀rẹ́ mi yìí tó jẹ́ pé lè wò pé abẹ́ni yìí ṣe wù mí kí n ṣe bẹ́ẹ̀. Àwọn wo lẹ lè dárúkọ fún wa? Tóyìn Àyìnmákù. Ọmọ yẹn kò sí nǹkan tí kò lè ṣe. Ó máa ṣọmọ ọ̀tá, ṣọmọ kékeré, ṣe wèrè, ṣàfọ́jú. No, she's good. She's a bunch of talent. Then ẹni tí mo tún wá nífẹ̀ẹ́ sí jùlọ àríra rí o, bóyá ẹ̀kan abẹ́ méjì wọ ọmọ mi rí o. Ṣùgbọ́n Fúnkẹ́ Akíndélé ni. Torí pé ìyẹn náà kò sí nǹkan táwọn náà lè ṣe. Kò sí nǹkan tí kò lè ṣe. Èmi máa ń nífẹ̀ẹ́ sí kí kó sọ fún yàn kó ṣe nǹkan tó dẹ̀ máa ṣe tó jẹ́ pé ẹ nímọ̀ pé okay comedy ló lè ṣe jù bóyá wèrè ló lè ṣe jù ó lè ṣe everything dáadáa tí Fúnkẹ́ Akíndélé bá tún sọ òyìnbó wọ́n tún wọ̀ pé ẹni tó máa ṣe Jennifer Kọ́rì tó máa ṣe local. Ẹ̀sìn máa wọ ẹnu ẹ̀ pé ẹni tó ṣe bí local yìí àwọn méjèèjì tó bá fẹ́ ṣe local wọn á ṣe tó bá fẹ́ ṣe international wọn á ṣe. Ó dà bẹ́ẹ̀ láti ìgbà tẹ́yìn náà ti bẹ̀rẹ̀ eré iṣẹ́ yìí tẹ̀tí ilẹ̀ ti ta ṣáà ti tó bí ọdún mélòó tẹ̀sí bẹ̀rẹ̀ iṣẹ́ ìgàn. First wípé mo kọ́kọ́ feature nínú movie pé okay mo ríra mi nínú camera bí 2002 ni. 2002 ọmọ tàbí ní 2002 á ti pọ̀ ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún àbí? Yeah, 2002. Àbí mẹ́rìndínlógún. So ìgbà tí mo wá ṣe wá parí secondary school pé mo wá ráyè mo wá bẹ̀rẹ̀ sí ní lọ bí ìlọbẹ̀ yẹn lọ 2006. Ọjọ́ tí ń pagún yín ọjọ́ ti pẹ́. Láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ǹjẹ́ ó ní nǹkan kan bí àdójúkọ
tó ti dojú kọ yín tẹ́ fi wò pé ṣé mi ní fiṣẹ́ ilẹ̀ bá ṣé mo máa continue iṣẹ́ ìbá tẹ́ lè sọ fún wa lórí ètò yìí. Ó pọ̀. Ẹsẹ̀ ẹyọ kan. Àdójúkọ alákọ̀ọ́kọ́. Ó gba Àwọn èèyàn kì í fẹ́ fi mí ṣe bí ìyá àbí ọmọ ọ̀tá àbí you understand? Ọkọ̀ like comment, you know that very posh little girl. Ó máa ń sú mi. Ó nígbà kan tó yẹ pé tí bá ti wo script báyìí tó bá ti jẹ́ pé mi ò 20 níbẹ̀ máa ní sorry sir I can't do it. Mi ò dẹ̀ ní ṣe because ó ti sú mi. Ẹ fi mí ṣe ìyàwó, ẹ fi mí ṣe ọmọ tó ẹ ṣáà fi mí ṣe. Èmi náà wá bẹ̀rẹ̀ nísìnyí. Mo ti ṣe bí ìyàwó mẹ́ta tó jẹ́ pé mo wé gèlè mo ṣe so èmi feel pé àdójúkọ alákọ̀ọ́kọ́ tí mo kọ́kọ́ máa ń ní. Bẹ́ẹ̀ni nítorí pé ẹ ti wò pé ẹ̀yin náà ẹ ti tó kọ́ fi yín ṣe ìyàwó ẹ ti tó ṣe ìyàwó ilé ẹ ti tó ṣe ìyá tó máa bí ọmọ nítorí pé ojú yín ni ojú yín rẹwà mọ́ àwọ̀ ojú ọmọ kékeré wà lójú yín ojú yín ni wọ́n ṣe ń fi yín ṣe tẹ̀fí wá wò pé ẹ fẹ́ ní ṣe mọ́ tí ládojúkọ tí ò ṣe tí kò ṣe tó kọjá àfaradà ní àtìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ nítorí pé nǹkan tó bá níwájú alẹ́yìn kí ni nǹkan pàtó tí ọjọ́ wo àbí kí ni nǹkan ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ rí sí yín nídìí iṣẹ́ yìí tí inú yín dùn jù pé iṣẹ́ yìí máa fi lọ́mọ lọ́wọ́ ni. Ó pọ̀ èmi bí kí ọmọ ní pé kéèyàn náà máa yinra ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò sí àwọn àgbàlagbà áńtàlá nìyàn tó yẹ pé wọ́n sọ pé tó bá ṣiṣẹ́ ó máa ṣe kinní kan ìgbà tó rí mi first ẹ̀mẹ́ta ló ti bá mi ṣiṣẹ́ wọ̀ ọ̀dẹ̀ kí n rántí pé ẹni yẹn ni ṣùgbọ́n tó máa ní this girl you are good ọlọ́run wọ́n ṣe pé fún àwọn ẹnìkan ní kò wọ́n ní kò ní dá fún ẹni tó bá fọ kinní lọ ọmọ yìí o ẹran ọmọ yìí lọ́wọ́ o kò ní dá fún ẹni tó bá fẹ́ bá sùn nítorí talent ni mò ń wò so bó ṣe áńtàlá nìyàn bó ṣe wọ́n máa sọ tẹ́ báyìí bó ṣe máa ń ṣe pé ẹ má ṣe ọmọ yìí níṣekúṣe o mẹ́sà ibi ọmọ ní wow my baby you did well I like what you did tó yàn má cool just to mention few gbogbo wọn máa sọ pé nǹkan tó ṣe yóò ṣe dáadáa ṣáà máa ṣe bẹ́ẹ̀ má wọrí Ọlọ́run á mú ẹ má wọrí ṣáà má sáré jù o má ṣe àrísítò ṣáà máa rọra lọ díẹ̀díẹ̀ bó ṣe ń lọ yẹn and I'm happy for myself. Ọpẹ́ ní fọ́lọ́run ní báyìí abala tá a wà yìí ni abala ẹ má yẹ kẹrù báyìí abẹ ṣe sinimá ni ó yá ní báyìí mo fẹ́ kẹ́ ẹ ṣe nǹkan tẹ́ lè ṣe fáwọn ará ilé báyìí ó yá ilẹ̀ fẹ́ èmi lẹ́gbọ́n yín ẹ wá gbé ọ̀dọ̀ mi àbí ẹ tún lè rò bí ó dàbí ẹ sọ pé ìyàwó lẹ fẹ́ ṣe mo ti ń wò yìí ìyàwó lẹ fẹ́ ṣe èmi làbúrò yín ẹ̀yin ti lọ́kọ ńlé èmi wá gbé ọ̀dọ̀ yín mo wá ẹ ti wọ́ọ̀nù mi tẹ́lẹ̀ ẹ ti kì mí nílọ̀ tẹ́lẹ̀ pé àwọn aṣọ èṣùbẹ̀lẹ̀kẹ̀ tó máa ń wọ̀ nílé yìí má wọ̀ mọ́ mi ò fẹ́ nítorí pé ẹ mọ̀ wọ́kọ tẹ́ ẹ ní ẹ mọ̀ wọ́kọ tẹ́ ẹ ní ẹ mọ̀ àwọn tó ṣe é gbèdì fún ni wọ́n ẹ mọ̀ wọ́n àwọn olójú kòkòrò èmi ò sọ bẹ́ẹ̀ o ẹ ti mọ̀ torí ẹ̀ lẹ ti kí àbúrò yín nílọ̀ dáadáa pé ọ̀dọ̀ mi tó wá gbé yìí gba àwọn aṣọ èṣùbẹ̀lẹ̀kẹ̀ tó ń wọ̀ lọ́dọ̀ ọmọ mi yẹn tó ti wà ó lè wọ̀ ń bí o bọ́mọ yóò gbọ́ ó sì ń wọ̀ ẹ wá bá mi nínú yàrá ìdáná tí mo tún kó sí aṣọ èṣùbẹ̀lẹ̀kẹ̀ tí ẹ ti ní kí n má wọ̀ yìí mo tún kó sí ni mo bá ń fa bọ́ ọ̀yà. ẹ gbà mí tó yìí fẹ́ gbà mí lọ́kọ̀ ṣọ́ọ̀ṣì pè sí wọ mi mọ̀ pé máa pé action ẹ gbà mí tó yìí fẹ́ gbà ṣọ́ọ̀ṣì pè fún wọn ọmọ yìí mo ní pé gbogbo àwọn aṣọ òṣì àwọn aṣọ àdánù àwọn aṣọ ọmọ òṣì àwọn ọmọ ìranù tó máa ń wọ̀ ní ọ̀dọ̀ ìyá ẹ̀ náà kó má bàa mi tọ́rùn ẹ̀ wò ń bíbà ó ń ṣí èrè ni wàá gbà mí lọ́kọ̀ mo máa ń sọ fún ẹ tó bá lọ fi abẹ́ ara ẹ jóná mi ò ní fọkàn mílẹ̀ fún ẹ o mi ò ní fọkàn mílẹ̀ fún ẹ mo sọ olójú kòkòrò làwọn ọkùnrin kò sí nǹkan tí gbogbo báwo wọ short mini shirt àbí gbogbo wèrè tó wọ̀ yìí gan wá pì ẹ́ mi ò fẹ́ gbọ́ pé àǹtí mi mo lóyún bọ̀dá kìíní ló máa pa ẹ́ ni o. àǹtí mi ẹ sọ fún mi ní last week pé aṣọ tí mo wọ̀ ó kéré lórí ẹ̀ mo wọ àwọn aṣọ yẹn mọ̀ ìmí ni mo tún ṣe lè yóò tún balẹ̀ tó ṣe kò balẹ̀ tó. o ṣe kú kó sí pátá àti bra ká ní kí ló ṣe kó ní kó wá wù ẹ́ pé o fẹ́ máa jó
jọ kó ṣì kó wọnú yàrá kó lọ change aṣọ. Àbọ̀ àǹtí mi ó yẹ kẹ́ lè trust ọkọ tẹ̀yìn náà. Tẹ́ bá tẹ̀ trust ọkọ iṣẹ́ trust mi àbúrò yín. Mi ò trust ó yá bọ́ sínú yàrá. Bọ́ sínú yàrá lọ́wọ́ ṣọ́ mi má kó bá mi má lè mí ní ẹrù mi ó yá. Raṣọ mi fún mi gbà yín. Èmi nìyẹ́ ẹ̀ ni. Ó dẹ̀ ni mo mú ẹ wá sí Èkó ṣé wọ́n ní kó pa mí. Ṣé ẹ̀yin orí nǹkan tẹ̀yìn wọ̀ ni? Nítorí mo wá gbélé yín ṣé kémi wá ṣé nǹkan tẹ̀yìn wọ̀ gan-an kò worst ju nǹkan tí tèmi wọ̀ lọ. Ẹ gbà mí ó ń béèrè nǹkan tèmi wọ̀ lé ọkọ mi. Ẹ jọ kí ni kí n wọ̀? Ókè kí máa kó sí ìdàbọ̀lẹ̀ káwọn ọmọ ẹlẹ́sẹ̀ òṣì. Àwọn ọmọ wèrè tó ti bóra tọ́kọ́ wá gbà mí lọ́kàn ta. Ẹ̀kọ́ tí ó ga jù bí mo para yín gbóná tó báyìí. Ẹ̀dẹ̀ ń fi jẹ́jẹ́jẹ́jẹ́ sọ̀rọ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ sọ̀rọ̀ wọ in fact àbúrò yín gan ronú pẹ́ mi. Ọ̀rọ̀ kọ́ la sọ. Kò ṣe fi ṣeré. Aṣẹ́yìn wà nínú obìnrin tó ń pàǹtẹ̀ tí ọkọ. Mo kí mo wá ṣe ẹgbà mi kẹ́ ẹ̀ báwo mo yí fẹ́ ẹ wo ẹ má jẹ́ aṣọ. Pàtí tí ọkọ ti yín. Ṣé ẹ ti lọ́kàn lẹ̀? Ẹgbẹ́ fi yẹn lẹ̀. Bá ṣe máa ṣàwọn rìhásì fún future àbí kí lẹ fẹ́ kí n ṣe torí ọ̀nà o. Ó wà lára àwọn ìbéèrè tí mò ń bí yín. Ẹ sọ fún àwọn ará ilé yín. Ẹ sọ fún àwọn ará ilé àwọn olólùfẹ́ yín tán wò yín torí pé àwọn olólùfẹ́ kan wà tán wò yín pé àwọn ṣe ti lọ́kọ. Mi tí ì lọ́kọ Ọlọ́run á pèsè. Ẹ tí máa rí. Rárá mi tí máa rí. Wà ẹ ti ní ẹni tẹ́ ń fẹ́ tẹ́jọ wà lọ́nà. Ọlọ́run á ṣe ètò dà. Ọlọ́run á ṣe ètò dà fún gbogbo wa. Ọlọ́run á ṣe èyí tó dà. Àmọ́ kí n tó fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ẹ gbìyànjú. Ẹ gbìyànjú. Ọ̀gá Tàlá nìyàn tó sọ wípé ẹ good wọ́n rí sọ. Ẹ good. Èmi fún tẹ̀jọ́ pé ẹ good. Orísun fún tẹ̀jọ́ pé ẹ good. Ọmọ tó dáa nìyí, ọmọ tó mọṣẹ́ nìyí. Lágbára Ọlọ́run gbogbo bíi tí ẹ̀ ń lé tẹ́ ẹ fẹ́ dé, ẹ débẹ̀, ẹ kọjá bẹ̀. Lágbára Ọlọ́run ẹ ní rálágbèdá nídìí iṣẹ́ yìí ẹni tó máa kó bá yín ẹni tó máa ṣẹ́ yín lọ́nà tí ò ní jẹ́ kẹ́ débi tẹ́ ń lè pa Ọlọ́run á bá yín palẹ̀ wọn. Àmín o. Lágbára Ọlọ́run. Àmín o. Ẹ tún wò pé ṣé mo ti tún di evangelist aládùúrà. Mo fẹ́ béèrè pé ewu góńgó lẹ mọ̀ ṣe ṣóorin ni ṣé eré orí ìtàgé ni ṣé pásítọ̀ ni. Gbogbo náà la lè ṣe àmọ́ ilé tí mo wí tí mo sọ àsọtẹ́lẹ̀ tí mo sọ sílé ayé yín yẹn ó ti rí bẹ́ẹ̀ náà. Dandan ni kò ṣe nítorí kò ṣe báyìí ni tìlá kò ṣe. Ẹ tún ṣe babaláwo náà ni. Ọmọ Kẹ́hìndé Dayọ̀ Kújọrẹ̀ a ti rí yín ẹ ti ṣe eré sinimá tó jẹ́ modern. Mo wá fẹ́ káwọn ará ilé tún rí yín in another dimension. Ẹ ṣe culture fún mi. Ọ̀rẹ́ làwa méjèèjì. Èmi ni mo kọ́kọ́ ń sọ láàrin àwa méjèèjì nítùbínùbí ni mo ti sọ fún yín pé ọmọ ọba Adékúnlé yìí ó wù mí kó jóun ló máa ṣadé orí mi. Ọmọ olóyè ìjọ ni wà o. Ẹ̀yin jọmọ ọ̀tún èmi jọmọ òsì nílùú wa náà nílùú ayé pé. Ọmọ ọba Adékúnlé yìí ó wù mí kó fi mí ṣe aya. Ẹ̀yin ò sọ̀rọ̀ nígbà tèmi ń sọ àmọ́ nígbà tó wá ṣe tó bù ṣe gàdá ọmọọba tá à ń sọ yìí bá kẹnu ìfẹ́ sí ẹ̀yin. Sí èmi gangan fúnra mi. Bẹ́ẹ̀ ni èmi dẹ̀ ni mo sọ fún un pé èmi lèmi ń sọ ajọ́ ń sọ àbẹ́ ẹnì kẹta sọ àbọ̀ kò sí làgàtà láàrin wa èmi àti yín lájọ sọ pé ọmọ bá wù mí mo fẹ́ fi ṣadé orí. Ẹ̀yin dẹ̀ ṣe ládùúrà fún mi lọ́jọ́ náà lóhùn pé Ọlọ́run á jẹ́ ṣe sí ọ̀rẹ́ mi tí wọ́n bá tẹ̀ fọmọ ọba èmi náà á di ọ̀rẹ́ ayaba. Àmọ́ nígbà tí àyànmọ́ ògbé bí ṣe ń ṣe dé ọmọ ọba bá kẹnu ìfẹ́ sẹ́yìn. Ọ̀rọ̀ yìí ṣé yóò bí mi inú àbí òní bí mi inú? Of course ó bí mi inú. La bá sọ gbogbo ìdìjà. Ó yá èmi ni màá bẹ̀rẹ̀ action. A mọ̀ pé ó rí pálá ìdá ìka èèyàn tí pọmọ rẹ̀ bá lùwẹ̀ ní wọ ọmọbìnrin. Iye kan lábọ̀ wọn máa ju méjì lọ. Èmi rẹ̀ mọ́ ni tí mo bìyàn sí kọ̀rọ̀ tí mo bọ́ ọ̀sán ẹ̀dùn ọkàn mi ipò ọmọ ọba Adékúnlé wù mí kó jáde orí mi. Ọ̀sẹ̀ àgbẹ̀yìn rẹ̀ bọ́bọ́ jẹ́ fún mi.
ó sì á di pé wọ́n lọmọ ọba Adékúnlé tún fẹ́ fi ṣaya mọ̀ pé kí ló dé kí ni mo ṣe fún ọ. Wọ́n sì mọ̀ sójú ayé sí mi ọmọ sójú ayé sí mi ọmọ sọ pé ọ̀rẹ́ bí ọmọ ìyá mi ni ọ̀rẹ́ bí ọmọ ìyá mi ni àmọ́ pé ṣé mo ti wá bàjẹ́ lọ́wọ́ rẹ̀ tó bá wọn ni àmọ́ pé kí ni tó ṣe fún mi yóò dá o ilẹ̀ ọ̀rẹ́ ò dá o ilẹ̀ ọ̀rẹ́ ò dá láàrin ìyá àfi tí mo bá dá ọ lókun. mo rí mú ètè sọnù ẹjọ́ aráalé kí ni mo ṣe. náà wá kiri. jẹ́jẹ́ mi mo jókòó mi. kà tọmọ bá sì ní pé èmi o àmọ́ pé ọlọ́wọ́ síbí ló mú òun kó fi ṣàyà kí wá ókè ilé ọlá ò dùn kó mú èmi náà àbí kó mú mi ìwọ nìkan nílẹ̀ kó má wọrí ṣebí ìwọ èmi náà ṣàgbàdúrà fún ẹ pé èmi á di kí ló máa ń pè ọ̀rẹ́ ìyàwó àbí ìyàwó aya ọba àbí ọ̀rẹ́ aya ọba ọ̀rẹ́ mi má wọrí tá bá fẹ́ ṣèpàdé tá bá fẹ́ ṣe gbogbo ẹ̀ ìwọ ni máa kó owó aṣọ fún tó máa lọ ra aṣọ lọ́jà má bínú. nínú sọ́hún gbọ́dọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ sọ̀rọ̀ lọ́sàn ọ̀rọ̀ lọ́sàn ọ̀rọ̀ lélẹ̀ tó ń sàn ọmọ kó wá aṣọ fún mi ó wá aṣọ ẹgbẹ́ kan ní kò kó wá ó wá aṣọ mọ̀lẹ́bí yín ní kọ́ ọ̀rẹ́ kó wá ohun tójú rẹ̀ kàn ní ìtòsè ìtọ́jú rẹ̀ kàn. kò sí ohun tí ó ṣe kí ló kò sí tẹ́mi ó sì. nítorí pé mò ń ṣe bí ọmọ gidi mò ń ṣe gbogbo ẹ̀ fún ẹ kò sí ohun tó ṣe tí n bá dé ní ìfẹ́jọ́ rẹ̀ sùn màámi rẹ̀ wípé èmi gangan lọmọ bá kanu sí ìsì àmọ́ nǹkan tó wá ṣe é báyìí ó sì wọ́kọ̀ tirẹ̀ síwájú. àmọ́ pé wàá gbà àmọ́ pé ojú rẹ̀ ò rí ojú rẹ̀ ò já. tí ajá bá lé mi lójú oorun ìwọ ni. ajá nìkan kan ni ó lè ọ mọ̀lú ò lè ọ ó lè egungun ò lè ọ àti tẹsẹ̀ kan bọ́ ṣòkòtò kan náà ni. tún lẹ̀ èmi gan tàkà mọ́. èmi náà ṣẹ́jú mọ́ ọ̀la ẹ̀kọ́ tí a ti dà mí gbájú ókè a ti rí nǹkan ẹ̀ lè ṣe. ẹ gbìyànjú mo gbádùn eré tá a ṣe tá a fi dáhùn èèyàn wa lára yá. lẹ́yìn iṣẹ́ orí ìtàgé yìí èwo tún ni nǹkan tẹ́ tún ṣe lẹ́yìn eré. modeling mi ò bá ṣe ń pè Yorùbá. nísìnyí gan mo jẹ́ ọmọge obìnrin tó rẹwà jùlọ ní ìlú Ìbà fún tourism feko like a beauty queen most beautiful girl in Ìbà tourism. so gbogbo àwọn yẹn lẹ máa ṣe modeling. bẹ́ẹ̀ mo ṣe ń lọ school náà mo ṣe second degree mi lọ́wọ́ National Open University Economics 300 level. mo ṣe mass communication tẹ́lẹ̀ ní Yaba Tech. àwọn aráalé ti gbádùn yín látàárọ̀ ẹ wá sọ fún àwọn aráalé tó fún àǹfààní àwọn tó bá fẹ́ bá yín sọ̀rọ̀ lórí social media ṣé wà lórí Instagram. Yes. Kí ni àwọn èèyàn lè fi rí yín bá sọ̀rọ̀ lórí Instagram iná máa tẹ̀. Instagram Queen K_Naija like Queen QWEEN K_Naija NYNJA Naija Queen K_Naija. So agent pé Queen K ẹ̀kọ́ pọ̀ ẹ wá fi underscore sí 9 ẹ wá fi JA sí ẹ ṣé. lórí Facebook nǹkan. Kẹ́hìndé orúkọ mi náà ni Kẹ́hìndé Kújọrẹ́ tẹ́ bá tẹ̀ báyìí Kẹ́hìndé Kújọrẹ́ ẹ kọ̀ rẹ ọmọ yẹn ó ṣe rẹwà jùlọ. ọmọ dúdú tí ó wẹ̀ tó ń dán ẹ ṣé mo máa ń wẹ̀ o mo máa ń wẹ̀. ẹ má bínú ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ pé a ti ẹ̀ pè yín sórí Orísun ẹ lè wá ẹ jẹ́ wa ní òó mo lérò pé tá a bá tún pè yín lọ́jọ́ míì ẹ tún jẹ́ wa ní òó bákan náà lórí Miliki Express Monday ẹ ṣé gan adúpẹ́ púpọ̀. ó dàbí a máa yí lọ à ń lọ àpẹ̀yìndà ó dàbí a máa yí lọ à ń lọ àpẹ̀yìndà ẹ má bínú mo rántí orin ni mo dẹ̀ mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ wà ní ilé náà àwọn míì nínú yín á rántí orin tí mò ń kọ yìí a máa ń fi orin èyí parí eré ìdárayá tá a bá ń ṣe Children's Day láyé ìgbà yẹn orin yìí ni mo rántí lóòótọ́ bẹ́ẹ̀ ni ó dàbí kí n má lọ lórí ètò yìí lónìí ó dàbí pé ká ṣì máa jọ sọ̀rọ̀ lọ ṣùgbọ́n ọ̀nà ò lè jìn títí àjò lè dùn bó ti wù kájò dùn tó onílé àrèlé mo fẹ́ máa fèyí ṣèlọ lórí ètò lónìí kò wá ní rẹ̀mí lágbára láwùrà bí kákákó tiẹ̀ rẹ̀mí èmi ò mú rẹ̀ lodò lọ fi sọmọ ẹja lóore ni ó tún ti lọ́sẹ̀ tó ń bọ̀ tá a máa pàdé fáfáàní ẹ̀yin èèyàn mi nínú ilé tẹ́ ẹ fẹ́ rí mi tẹ́ ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ lè pè mí sórí nọ́mbà yìí 07035692223 àbí kẹ́ pàdé mi lórí Facebook Ọláyẹmí Lawal àti yahoo.com ká tún fi rẹ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ire.